wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lè pé mi lérò eléyìí alhamdulillah ìlérò bẹ ṣe báyìí ìlérò pé mo léèyàn báyìí bàbá wa jẹ́ o bàbá wa jẹ́ o ẹ̀mí gbogbo àlàáfíà la lọ́wọ́ iye tí wọ́n ṣe. Ẹni ṣubú ẹni ò lè dìde o àjànàkú sùn bí òkè ó mà ṣe o nígbà nínú onífújì Alhaji Lọ́ba Àṣìṣì Lágége ti kú o lónìí wẹ́sídẹ̀ẹ́ náà ni ìròyìn gba ìgboro kan lọ́wọ́ àṣálẹ̀ gan ní pápá òun ti tẹlifíṣàn ààrẹ fáwọn Yorùbá gbọ́ ni pé ọkùnrin onífújì ti wá wá sílẹ̀ Lọ́ba Àṣìṣì Lágége nígbà nínú onífújì kò bára ẹ̀ ṣe mọ́ o bàbá òun ti lọ jábọ̀ fẹ́dùmarè láàrin àwọn olórin fújì àwọn èèyàn tí wọ́n mọ àti wáyé orin ọ̀hún ojúlówó ni Alhaji Àṣìṣì ń ṣe o bẹ́ẹ̀ ló wà lára àwọn tó súnmọ́ Alhaji Síkírù Àyìndé Barrister Ọlọ́ládé ọmọ ìyàwó ológun bẹ́ẹ̀ àjọṣepọ̀ wọn pàpà òṣìṣẹ́ wọn di àná ara wọn ẹni ọdún 22 ni bàbá yìí ìyẹn 82 àti pé lójúmọ́ tòní tó mọ́ òṣèré fújì tó ti dàgbà tó bàbá Lọ́ba Àṣìṣì Lágége o ó tó di pé ó dágbére fáyé lónìí ọjọ́rú ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí Alhaji ọlọ́mọ wẹ́wẹ́ ẹni tí ṣe àbúrò bàbá yìí náà ti bá tẹlifíṣàn ààrẹ fáwọn Yorùbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sọ pé òótọ́ ni o ẹ̀gbọ́n òun ti lọ jábọ̀ fẹ́dùmarè èèyàn tó bá tẹlifíṣàn yìí sọ nígbà ayé ẹ̀ lára àwọn tí wọ́n ti bá wa sọ̀rọ̀ náà ni Alhaji Àdìsá Ọ̀wàlà ọba orin ní ìpínlẹ̀ Kwara kí ni àjọṣepọ̀ Àdìsá Ọ̀wàlà ẹ̀gbọ́n òun tí ó bá tẹlifíṣàn yìí sọ. ní nǹkan bíi after 8. ìdálọ́wọ́ alẹ́ yìí ni Allahu Akbar alẹ́ kí ìṣe àtúntà ní kálọ̀ wọ́n ní lọ́sítì padà àwà pẹ̀lú wọn látàárọ̀ akànwálé wá kírun náà so ìgbàta débẹ̀ lábárí pé wọ́n sà ń tẹ̀ wọ́n bẹ̀ wọ́n kẹ̀ tí wọ́n ń tẹ̀ wọ́n tó bóyá wọ́n mọ̀ padà bá tí dókítà sà ń tẹ̀ wọ́n láyà oxygen dẹ̀ wà lára wọn wá sí ìpínlẹ̀ báyìí wọ́n ti lọ. Adúpẹ́ fọ́lọ́run fún wọ́n ṣe lẹ́yà. Alhamdulillah. Inú ọpẹ́ náà torí bàbá wà rere ló wù sílẹ̀. Wàláì. Bàbá dáadáa wà rere ló wù sílẹ̀. Wà rere ló wù sílẹ̀. Inú ọpẹ́ náà wà. Fáwọn tí wọ́n á wo fọ́nrán yìí, kí làjọṣepọ̀ yẹn àti Lọ́ba Àṣìṣì nígbà tó wà láyé? Kí làjọṣepọ̀ yín sà? Mo ní fáwọn tí wọ́n máa rí fọ́nrán iṣẹ́ mo ní kí ni àjọṣepọ̀ Lọ́ba Àṣìṣì Lágége àti Alhaji Àdìsá Ọ̀wàlà ọba orin ní gbogbo Kwara. Bẹ́ẹ̀ni ọ̀gá mi tó kọ́ mi iṣẹ́ ni ọ̀gá mi tó kọ́ mi iṣẹ́ ni lọ́dọ̀ mo ṣe ti dé láti ìjẹta. láti ìjẹta ṣé ìjẹta náà ti wà lọ́sibítù àbẹ̀ṣẹ̀ gbé ọ lọ lẹ́nìí. ìjẹta náà ti wà lọ́sibítù ìjẹta náà ti wà lọ́sibítù bá ti dọ́sibítù náà lọ́ ti pè é. Ọlọ́run ṣàforíjì fún wọn. So bó wà ní ètò bá iṣẹ́ ọ̀la náà ni. A máa jẹ́ kí gbogbo ayé mọ̀ bọ́ sí máa jẹ́. A máa jẹ́ kí gbogbo ayé máa jẹ́. Ok, pẹ̀lú ògbó Ọlọ́run. Èmi náà débẹ̀ lọ́wọ́ alágbára Ọlọ́run. Ẹ ṣe sàdúpẹ́ sà. Ọdún àjìnà síra wọn. Ẹ ṣe sà. Ẹ sà. Allahu Akbar. Kí ló dé? Ayọ̀ lélẹ̀ yọ alhamdulillah ọdún ọlọ́wọ̀ ní jásẹ́kún ọlọ́dún nílé lé ọ̀rọ̀ ayọ̀ olórí rẹ̀ ní orí bẹ́ẹ̀ adẹ́dọ́gbogbo ẹ̀mí àgùn ọjọ́ ogún èyà ètò tí ẹ̀sìn táwọn yẹ tí àwọn èèyàn lọ́gbọ̀n bọ́yá òdìtàn ọlọ́run ló kù ara tó kù náà ni. Alhamdulillah, shukran. At-takbir. Allahu Akbar. Suratul Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Ìyá ayiwaidi ọ̀nà mọ́bọ̀ síbí. Sọ́dọ̀ lẹ́bí nàní àtàlẹ́yìn gẹ́ẹ̀lì màmúlòmí àtàlẹ́yìn wọ́dàkọ́. Ẹsẹ̀ arábí kẹ́gbọ́n sẹ́yìn. Wassalam. Káàkiri
Association, kábí mọ̀ṣọ̀kan kágbé sókè. Fuji Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé sókè. Fuji Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé sókè. Fuji Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé sókè. Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé láwùjọ. Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé lọ́wọ́. Musician Association, kábí mọ̀ṣọ̀kan kágbé sókè. Ọlọ́run ló pè é kó sáwà lọ́nà. 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 Ìgbẹ́rẹ́ mi àti ìwọ̀n lóru ìgbẹ́rẹ́ mi. Ìṣọ́ba olúwa ló fi ìṣọ́ àdúgbò. Ìṣọ́ba olúwa ló fi ìṣọ́ àdúgbò. Lọ́fà sísí ọ̀rọ̀ lórí ìṣòro. Àdìdú ayé àdìgbò nìkú. Àdàwọ̀ ìṣèkọ̀rọ̀ àmà. Àdàwọ̀ mi kìrìkì mi. Ẹ̀dìyẹ mi sọ̀rọ̀. Àdàwọ̀ mi kìrìkì mi. Bàbá mi kọ́ Àyìndé adé olóko àyìndé tó ń jẹ́ sí kìlú mi. Ọmọ ń bẹ bàbá jò kọ̀kọ̀ àyìndé lẹ́gẹ́ sí ìbàlí jíjí. Fújì ṣùpásítà ọmọ ẹ̀dá ní àdéhùn tó ń gbà lọ́kọ̀ọ́sọ̀. Ìyáni ilé bàbá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wúrò ògùn làbí mo bá jí. Hello. Like about a pause in music, you know. About a pause in music. Thank you very much. Thank you. Àwọn aláàrẹ àwọn olójúkọ ní Ẹ wá jókòó, Anita fans club. Ọmọlá. ìgbà tí ẹ̀ṣẹ̀ gbàgbà ní orí ètò lónìí náà ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ bíi Alhaji Love Asisi Lagege èyí náà ni wọ́n pé ẹni ọgọ́rùn-ún ọdún láti 80 years and a half àwọn náà ni olórin fújì àkọ́ tí akọ́ṣe ọgọ́rùn-ún ọdún ní òkè níbi lónìí náà ni àti Alhaji Sikiru Ayinde SK Sensation tí í ṣe ààrẹ ẹgbẹ́ àwọn olórin fújì Fullman Unity ilẹ̀ aláyọ̀ ayọ̀dẹ̀ tí àwa ṣe níbi lónìí àwọn tó jẹ́ Barrister Fans Club Worldwide àwọn náà ni wọ́n gbé ilé ìwá wọ́n ní àwọn celebrate bàbá látàrí àjọṣepọ̀ ńlá tí Alhaji Love Asisi ní pẹ̀lú dókítà Sikiru Ayinde Barrister nígbà ayé wọn ẹ̀rọ amúkalẹ̀ tó ẹmu tọmọ ẹmu tí àìkú ti ṣe ìbálẹ̀ tọ àwọn àmọ́ akọ ilé ọ̀kan lè dìbí ètò máa ṣe ń gbọ́n náà ni àwọn àmọ́ sí olúwa wọ́n ti wákàtí láti ìrọ̀ náà ni àti rí Kiliman Chairman Alhaji Adisa ọba orin ní ìpínlẹ̀ Kwara àwọn tí wọ́n ń bí àti àwọn olórin fújì ní ọlọ́kùnrin ìjọ tí wọ́n ti wà níkàlẹ̀ níbí national treasurer orúkọ yín sà Lọ́kùsọ Àjàyí national treasurer gbogbo Fuji ní Nàìjíríà. ẹ̀yin kó sà àrà bí àrùn yín ń lọ yẹn ọmọ olóró ẹ̀kan nílé àrùn yẹn orúkọ yín sà. Orúkọ mi ni Kàmọ́rà Kànbí tí mo jẹ́ PR fún gbogbo state. bàbá wa wáyé àkàngbé ẹ̀yin náà ẹ̀kí wọn lé ẹ̀kí wọn sún lé ẹ̀kí wọn sára inshallah àwa orúkọ yín sà. ultimate Moshood Ayinde Tadiko national general secretary. inshallah láti Ìbàdàn ya orúkọ yín náà. orúkọ tèmi ni Latif Bluetooth mode. bàbí ti jí láti ilé Ìbàdàn. AUX mode. ọbọ orin rèé orúkọ yín fáwọn sanwó wà káàkiri àgbáńlá ayé sà. orúkọ tèmi ni Alhaji Ismaila Adisa Owala àkọ́bí Love Asisi nínú sẹ́wọ̀n torí ẹ̀ ni mo ṣe wá láti lọ wá bá ọ̀gá mi bàbá mi yọ ayọ̀ kí Ọlọ́run bá kó jẹ́ kárí wọn pé àkọ́kọ́ onífújì tó máa ṣe 80 years. 80 years and a half Allah tó bàbá á di pẹ́ sà.
ọmọdé ọjọ́ ń dàgbà rẹ o ọmọdé òkú àdàgbàlagbà àṣìlè ògbàmíláyé ó ń dàgbà rẹ ọmọdé ọjọ́ ń dàgbà rẹ o ọmọdé òkú àdàgbàlagbà ọ̀pẹ lọ́dọ̀ ẹ̀rọ ògbàmíláyé ọmọ àwọn síkìrù mi àìjáde barúsátì mi ọmọ adákẹ́jà mi èso ọmọ àlàmú ọmọ bàbá ẹ̀ lẹ́yìn mi ká ní ọ̀run èrò bàbá mi ẹ̀kú òye yìí o owó máa dé àlùbáríkà ní bàbá mi tàìjáde bàbá láti fún mi àìlè ọlọ́ládé o máa jó síbi tó wẹ̀. Ìyàwó lọ́wọ́ lálẹ́ nìkan. Máa lọ síbi tó wẹ̀. Èèyàn náà bí tọ́nà bá wà bá láyé mi. Lọ́fàtí èèyàn náà bí tọ́nítọ̀hún wà bá súná kó tó kú. Ìwọ ń bẹ láyé, ìwọ ń bẹ láyé, nínú wọn lápẹ̀lú rẹ̀. Bàbá tèmi Àyìndé Látìfù ó tún fojú kọ ọmọ ọ̀rẹ́ sí kírù ní Àyìndé Adé bàbá mọ́dá abúlùmọ́fù tó kọjá sí kírù ní àgbájọ ọ̀gbọ̀gbà. Bàbá mi ò bàbá Láwùládé ìdíjì ọmọ dáadáa. Bí bàbá ń bẹ láyé wọ́n ní yóò gbẹ̀yìn bàbá. Ẹni bí mo kò tó torí ọjọ́ wájú torí àdìsùn lóṣòwò lọ́fà sí ìsìnkáde ìgbàwà ìdébì sí kí ọba òkè òye ọba òkè ló pè sáàyí tẹ̀wá kó wọ́n ní bàtà náà lọ́rẹ̀. Àràmọ́dá owó ní ọjọ́. Àràmọ́dá owó ní ọjọ́. Àràmọ́dá owó ní ọjọ́. Ìbò sí owó èkúdí owó ní èkúdí. Àràmọ́dá owó ní ọjọ́. Orí jẹ́ mi ẹ̀ lọ́wọ́ mọ́ jẹ́ kí n ní ẹ lọ́rùn. Àràmọ́dá owó ní ọjọ́. Bàbá Àyìndé Láwùládé Àràmọ́dá owó ní ọjọ́. Bàbá Àyìndé Láwùládé Àràmọ́dá owó ní ọjọ́. Àwọn Síkírù Àyìndé tó ń jẹ́ Barúsátì Àràmọ́dá owó ní ọjọ́. Àwọn ọmọ dákẹ́jà bí èso lẹ́yìn wá ká. Àràmọ́dá owó ní ọjọ́. Bàbá mọ́tò tó jáde ní káàsì kiri mi. Àràmọ́dá owó ní ọjọ́. Ìjà máa ṣe ìsìnkú láyé pápá títí láyé ní àwọn ilé kiri mi. Àràmọ́dá owó ní ọjọ́. Nípa òun pẹ́ lẹ́rọ̀ àtẹ̀pẹ́lẹ́ ẹsẹ̀ tẹ̀nà. Àràmọ́dá owó ní ọjọ́. Ọdọọdún láàárọ̀ ọdọọdún lọ́mọ rẹ̀ ọ̀sán o. Ìyá ìjọ ọlọ́dẹ. Fọlọ́run ṣètò rẹ́dà rẹ̀ ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ọ̀kọ̀ọ̀kan láwálé ayé lọ fọ́ sísí mi. Wọ́n rárò kan bàbá mi ẹ̀mí ẹ̀ àgùn o. Iṣẹ́ mi máa ṣe bàbá sísí mi. Iṣẹ́ mi máa ṣe
àsìkò lọ́tọ̀ kì í ṣe ní màá ṣe àsìkò lọ́tọ̀. Bọ́tàbọ̀ kò jù bẹ́ẹ̀ lọ àgùnlá oríwájú ọ̀rẹ́ ọmọ olúwa mi lọ fásitì ilẹ̀ bàbá mi àwọn òṣèré kí n wọ́ká mi. Ó wá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ fúnmà gbogbo àwọn eléré wọ́n parapọ̀ wọ́n sọ pé káwọn wá ṣe àjọyọ̀ fún Alhaji Lọ́ba Six lágbègbè tó ń ṣe ọmọ kúbúrájú àdúrà. Àjọṣepọ̀ pẹ̀lú aláàjì ọlọ́run máa jọ bá jẹ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Alhaji Àdìsá àkọ́bí Lọ́ba Six ni. Wọ́n lọ́wọ́ ọba aláàánú wọn máa fà á. Ó ṣe é ṣe ni ó máa ṣe. Ẹni wọ́n bá ṣe rere yóò fẹ̀sùn rere. Ẹni wọ́n dẹ̀ ṣe kọ̀ yóò kú lọ́jọ́. Wọ́n lọ́wọ́ ọba aláàánú jùlọ àpadà sí ọlọ́pàá tó bá ẹ̀kọ́ kan. Gbogbo ẹ̀yin tẹ wá sí ìgbà ilé ìwé dúpẹ́ lọ́wọ́ yín o. Àpadà sí ilé yín ọlọ́run ò ní jẹ́ pé kí náà ló ń ṣe láì lọ́pọ̀ ní ẹ̀ka wọ́n ṣàdúrà lọ́wọ́ nípàdé náà ìwọlé lọ́gbọ́n ohun tó ń jẹ́ bàdúgbò ọlọ́run kó tọ́ sí. Ẹ̀yin tẹ wá ṣe pọ́dún yìí ọlọ́run ò ní yẹ pọ́dún yìí ó já ṣe pọ́dún. Ẹ̀rẹ́ ní kábàámọ̀ ìlú ibi kan mo lọ tí mo kábàámọ̀ ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ lágbára ọlọ́run. Ọlá tó tóbi rẹ̀ ọlá àtọ́bí lọ́dọ̀ ọlá aláfáwọ́lá ọlá àtúwàtà yìí ní àbílẹ̀ ẹ̀sìn. Ọlá aláhàwùlá ọlá àtúwàtà yìí ní àbílẹ̀ ẹ̀sìn. Ọlá aláhàwùlá ọlá àtúwàtà yìí ní àbílẹ̀ ẹ̀sìn. Tó fún wa lóúnjẹ tó fún wa lálùbáríkà ìyá wa ní ìyá lálùbáríkà ìyá wa ní. Adio, o máa wèrò lẹ́yìn ẹ̀ òǹjọba ẹ̀ látòrí ìyá náà lè ro. O máa wèrò lẹ́yìn ẹ̀ òǹjọba ẹ̀ kó orí tó kẹ́kọ̀ọ́ wúrà. Orí tó kẹ́kọ̀ọ́ wúrà, aya tó ń sojú ọkọ ẹ̀ ní. Aya tó ń sojú ọkọ ẹ̀ ní. Aya tó ń sojú ọkọ ẹ̀ ní. Ẹ̀yẹ orí tó kẹ́kọ̀ọ́ wúrà. Orí tó kẹ́kọ̀ọ́ wúrà, aya tó ń sojú ọkọ ẹ̀ ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلوا آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما اكتسبت. Disconnected. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فأنصرنا على القوم الكافرين. قل والله وصلاة الفاتحة. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد الفاتح لما سبق والخاتم لما سبق
ناصر الحق بالحق والهدي إلى صراطك المستقيم وعلى آله بقدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. àṣeyíṣẹ́ ìgbéyàwó ìgbà tó ń sọ.